gbogbo ọmọ Nàìjíríà kí ni ohun tí ò bá ṣẹlẹ̀ tí bàbá yìí fi dìsáàfù yà publicly báyìí àtàdúró èpè rabandẹ̀ tí wọ́n ń gbé bàbá yìí iṣẹ́ àtàwọn ọmọ ẹ̀. ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀ kò ní pín ẹ̀ jáde lóde tó máa gbẹ̀yàn rẹ̀. aṣẹ́gun mo sọ ni o ò ní jèrè ọmọ o ò ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ o máa fọ́ lójú o máa fọ́ lójú mi o bá ti kú omi kọ lọ́mọdé nìyẹn mo kápá yín mo ṣò. tá a bá ní kò sí ohun tó kàn wá nínú ohun tí ó kàn wá kò sígbà tí ohun tí ó kàn wá ò ní padà wá kàn wá ẹ jẹ́ á ṣíà fídíò yìí káàkiri àgbáyé. ọlọ́tẹ̀ ni ẹ olóògbé ni ẹ ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀ kò ní pín ẹ jáde lóde tó máa gbẹ̀yàn rẹ̀. aṣẹ́gun mo sọ ni ẹgbẹ́ alálẹ̀ kò àdìbí àṣẹ o ò ní jèrè ọmọ o ò ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ o máa fọ́ lójú o máa fọ́ lójú mi o máa fọ́ lójú mi. bẹ́ẹ̀ ló máa ìtò ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. ọjọ́ ẹgbẹ̀jẹ̀ kó bọ́ta kó ẹgbẹ̀jẹ̀ lójú mi o ṣe pé kí lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ta lójú mi kó wá sọ. ẹni bá bọ̀ pé bàbá náà bàbá ń bẹ́ẹ̀ bàbá náà bàbá mi tẹ̀lé ìgbó wo ẹjẹ́ ẹ̀ sọ pé wèrè ẹgbẹ́ akẹ́ àbíkẹ́lẹ̀ pé ẹni bẹ́ẹ̀ jẹ́ òun rè é. mi ò má fi ayé bàbá òní òjò ṣé baálẹ̀ ní àbábá ṣé baálẹ̀ ní ṣé baálẹ̀ ní ṣé baálẹ̀ ní. ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ẹ̀ ní jèrè ọmọ gbogbo ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọdé nìyẹn mo kápá yín mo ṣò àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́ nísìnyí ọ̀kẹ́ lọ sọ sọtọ njọ kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹkọ ọ̀rẹ́ ẹni tí látẹkọ jọ rẹ ọ̀rẹ́ ẹni ó ní látẹkọ ọ̀rẹ́ ẹni ó ní dá fún ẹ pẹrẹ rẹ kú náà a máa sin ẹ nìkan kò ní mọ. ìjọba lẹ ẹrú wa ìjọba lẹ àṣepọ̀ sẹ́lu abẹ́ tẹ́lẹ̀ sẹ́lu abẹ́ tẹ́lẹ̀ sọtọ èyí tẹjọ sọtẹ àti Wàsíù lọsọ fún èmi náà wí Wàsíù jẹba lẹ lóru ni mo fi jẹ ọtẹ wa lù gbogbo èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú Wàsíù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ wá fi mi sú mi alálẹ̀ fà mú mi ó fi mi sú mi òru ni mo fi jẹ bálẹ̀ sọtọ kábíyèsí mi ò bá dìbọn ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe ń bẹ̀. máa rún ẹlẹ́wọ̀n ṣọ́ba ni àbí baálẹ̀. mo tí mo retí ni pé mo fẹ́ rún ẹlẹ́wọ̀n máa rún ẹlẹ́wọ̀n mo tí mo kó fòye lọ ẹ ṣe ọlọ́pàá máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún tó kó ẹni bá máa jèrè tó bá ká alálẹ̀ fọ yìí ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí tó bá yìí gẹ̀ẹ́sì ni alálẹ̀ fọ ní gbè ó máa sì kú ọmọ ni ó máa fi àjọ ní ayé ni láti àti ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹni ọba bìrẹ kí lákà ẹ lọ. ẹ̀yin ọlọ́pàá ẹ má wo ọ̀rọ̀ yìí ràn o Nigerian Police Force ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ọba Olórílẹ̀ ti fọ̀ yìí ẹ má wo níran. bákan náà bàbá mi Aláké tilẹ̀ gbà the paramount ruler tí èyí ṣe pé tìlú sì ń tùbà tìlú ń tùṣẹ́ ẹ má wo àwọn ọba àgbèríko yìí ẹ dákun ẹ má wò wọ́n níran ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ọba àgbèríko pàápàá jùlọ ti Olórílẹ̀ Ifọ̀ of Ifọ̀ tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò bá síwà ọ̀dájú tí ò bá síwà ìmọ̀tara ẹni nìkan tí ò bá sí àìláàánú lójú ọmọ ẹ̀dá ádámọ̀ tẹ́jẹ̀jẹ̀ ń ràn nínú vein wa báwo lọba kan ṣe máa lóun wà níbì kan ó wá ń dá bàbá ẹnìkan òun dá ọkọ ẹnìkan òun dá ẹni tó jẹ́ pé òun náà ní ẹbí tiẹ̀ òun dá Kúnlẹ̀ níta gbangba ọba arú ọba abẹ́ ò láàánú ọba arú ọba bẹ́ẹ̀ kò láàánú. wọ́n tiẹ̀ tún wá ń sọ ọ̀rọ̀ kan láwọn ọ̀rọ̀ tí ò yẹ kí ọmọlúàbí máa sọ à ń bèlè ń ta sí ọba abì kan. wọ́n ní kúná àsìn ẹnì kankan ò ní mọ̀ ẹ̀ ń sọ yẹn publicly. ẹbí wọn náà ṣe àwọn tí wọ́n ń fi àwọn èèyàn jọba wọn èè wojú kí wọ́n tó fi èèyàn jọba ni. ẹ bá jẹ́ retired police officer àwọn ọlọ́pàá táwa mọ̀ wọn èè wúrú ìwà jàgídíjàgan báyìí ni mo ṣe máa ń sọ pé gbogbo òpò téèyàn bá wà kì í ṣe pò yẹn ló ń gun onítọ̀hún irú ìwà tó onítọ̀hún ti ní tẹ́lẹ̀ òun ló bá a dórí ipò ó wá ń fi ipò yẹn wu ìwàkíwà yẹn irú ọba Olórílẹ̀ Ifọ̀ tó dá baálé ilé kan Kúnlẹ̀ tó bẹ̀rẹ̀ sí í ṣépè
kó máa fọ́ lójú, ó máa rọ lápá, ó máa rọ lẹ́sẹ̀. Irú ọba bẹ́ẹ̀ kí lẹ fẹ́ gbà? Irú ọba bẹ́ẹ̀ tó ń ṣépè bẹ́ẹ̀, ṣèlú ẹ̀gán lè tùbà, ṣèlú ẹ̀ lè túṣẹ́. Alálẹ̀ ilẹ̀ ìyá mọ́ wọn kan, alálẹ̀ tẹ́ ẹ̀ fi tún ìlú yín ṣe, tẹ́ ẹ fi ń ṣépè fáwọn èèyàn kiri, gbogbo eléyìí tẹ́ ẹ fi ń ṣépè, bóyá tẹ́ ẹ bá fi ń ṣàdúrà pé kílùú tùbà kílùú túṣẹ́, bóyá kì bá ti dáa fẹ́yìn, kì bá ti dáa fáwọn aráàlú iná jù báyìí lọ. Ẹ wá mẹ́ni ẹlẹ́ni tẹ́jẹ̀jọ́ ń rànù nínú véènì, ẹ wá dákúnlẹ̀ ní títì, ẹ yẹ̀yẹ́ tá lọ́ bá lọ àbọ̀ ń bọ̀ náà, ẹ lè jọba, ẹ kàn bá lórí ohun gbogbo ni, ṣùgbọ́n ẹ bá lórí gbogbo èèyàn. Ohun gbogbo tiẹ̀ lọ́ba yín balẹ̀ lórí. Ṣé bí wọ́n ṣe ń lo ipò ọba lẹ ṣe ń lò yìí? Ṣẹ́ni tẹ́ ẹ dákúnlẹ̀ ṣé kò lẹ́bí ni? Ṣẹ́ni tẹ́ ẹ dákúnlẹ̀ ṣé kò lára ni? Ọba Olórílẹ̀ Ifọ̀, Nigerian Police Force, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká wo ọ̀rọ̀ yìí níran, torí pé ọba Olórílẹ̀ Ifọ̀ náà ń táàgì yín, àwọn làwọn lọ́lọ́pàá Nàìjíríà. Ta ni yín? Kí lẹ jẹ́, kí lẹ já mọ́tẹ́ lẹ́yìn lẹ lọ́lọ́pàá Nàìjíríà? èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. Ṣọlọ́pàá Nàìjíríà náà wá kéré ni àbójú kí lẹ fi ń wo àwọn ọlọ́pàá? Ṣé yìí lẹ tà fáwọn ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn? Wọ́n bẹ̀rẹ̀ sí gbá bàbá oníbàbá lójú, wọ́n bẹ̀rẹ̀ sí gbá létí, wọ́n bẹ̀rẹ̀ sí gbá nímú. Ṣé bàbá táwọn bọ́ìsì yín lù yìí, ṣé kò lẹ́bí ni? Ṣé kò lára ni? Ṣé kò lọ́mọ ni? Ojú wo nìyàwó ẹ̀ fẹ́ máa fi wò yín? Ojú wo lọ́mọ ẹ̀ fẹ́ máa fi wò yín? Ojú wo làwọn ẹbí ẹ̀ fẹ́ máa fi wò yín? Ẹ dẹ̀ pera yín lọ́ba, tó bá ń lọ́ba ba lórí ohun gbogbo. Ṣé bí kò balẹ̀ ká máa lu ọmọ ìlú níta gbangba, ká máa yẹ̀yẹ́ àgbàlagbà, ká máa yẹ̀yẹ́ àwọn èèyàn níta gbangba ni? Àbárù ìwà pálapàla yìí lọ́wọ́ bàbá mi Aláké tilẹ̀ Ẹ̀gbá, tí wọ́n tún jẹ́ the paramount ruler fún gbogbo ẹ̀yin ọba àgbèríko pátápátá àti gbogbo ẹ̀yin ọba tó kù nílẹ̀ Ẹ̀gbá. Àbárù ẹ̀ lọ́wọ́ wọn. Kùnà àsìn ẹ́, kò sẹ́nibọ́dì tó máa mọ̀. Àwọn ọ̀rọ̀ kan ń bẹ tẹ́ ti fi kó bára yín. kùnà a máa sí ẹnìkan kò ní mọ̀. Nigerian Police Force, Nigerian Police Force, Nigerian Police Force, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Àfi kẹ́ ẹ má wo ọ̀rọ̀ yìí ran. Ẹ má wo ọ̀rọ̀ ọba Olórílẹ̀ Ifọ̀ yẹn, má wo níran. Tá a bá ń worú ọ̀rọ̀ yìí báyìí, tá a bá ń sọ pé kò sí ohun tó kàn wá ní ohun tí ó kàn wá, kò sígbà tí ohun tí ó kàn wá ò ní padà wá kàn wá. Tá a bá ń worú ọ̀rọ̀ ọba yìí tó ń lọ báyìí, ṣé ẹ mọ̀ bí àwọn ọba àmì náà tún sì máa ṣe ohun tó tún wọ́ọ̀sì ju ọba Olórílẹ̀ Ifọ̀ yìí, tó tún wọ́ọ̀sì ju tiẹ̀ lọ, wọ́n tún sì máa ṣe é ni. Ọba ba lórí ohun gbogbo. Ta ló tiẹ̀ bá yín sọ pé ọba ba lórí ohun gbogbo? Tẹ́ bá ba lórí ohun gbogbo, ṣé ọba ti yín ba lórí gbogbo ayé ni? Tẹ́ bá ń lòpọ̀ ọba, ẹ kì í rántí Ọlọ́run ọba mi tó ju gbogbo ẹ̀yin ọba lọ pátápátá. Kí ni ìbá ṣe? Ẹ wá mẹ́ni ẹlẹ́ni, ẹ dá akúnlẹ̀ ní títì, mọ́tò ń kọjá lọ, mọ́tò ń kọjá bọ̀, ẹ dá akúnlẹ̀ ní títì, ẹ bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ṣépè fún. Tó bá ṣẹ̀yìn, ṣọ́mọ ẹ̀ náà tún ṣẹ̀yìn ni. Ẹ ń fọmọ ẹ̀ rèé, ẹ ń fìyàwó ẹ̀ rèé, ẹ ló máa fọ́ lójú, ẹ ló máa rọ lápá, ẹ ló máa rọ lẹ́sẹ̀. Ẹ tí ì sọ ọ́ délẹ̀ nínú àwọn tọ́ọ̀gì tí wọ́n ń tẹ̀lé yín, wọ́n bẹ̀rẹ̀ sí gbá bàbá oníbàbá lójú, wọ́n bẹ̀rẹ̀ sí gbá nímú. Nàìjíríà máa ti kọjá gbogbo ká máa hùwà pálapàla, kárùpá máa mú jẹ. Mo mọ̀ pé léyìí tẹ́ ẹ ṣe yìí, ẹ sì máa ganu bẹ̀bẹ̀. Ọba Olórílẹ̀ Ifọ̀, eléyìí tẹ́ ẹ ṣe yìí, ẹ sì máa ganu bẹ̀bẹ̀. Ẹ máa ganu apologize. Àwọn alálẹ̀ Ifọ̀ gan ò ní gba ẹ̀bẹ̀ yín. Àwọn ẹbí àwọn tẹ́ ẹ ṣe yìí gan ò ní gba ẹ̀bẹ̀ yín. Gbogbo ọmọ Nàìjíríà náà ò ní gba ẹ̀bẹ̀ yín. Ta ni yín? Kí lẹ jẹ́, kí lẹ já mọ́? Ẹ máa rò pé ẹ̀jẹ̀ lájọ́ ń lò. Wá dúró èpè tẹ́ ń gbẹ́ni ẹlẹ́niṣẹ́. Àwa wo fídíò ọ̀hún náà látòkè délẹ̀, àárí kókó nǹkan gidi tẹ́ ẹ sọ pé ní í ṣe, àárí kókó ẹ̀ṣẹ̀ pàtó tẹ́ ẹ lẹ́ni í ṣe. Ẹ kàn ń tẹnumọ́ ọlọ́tẹ̀ ni ẹ́, ọlọ́tẹ̀ ni ẹ́. Ṣẹ́yìn nìkan ni wọ́n máa kọ́kọ́ dìtẹ̀ ni? Ṣé bí wọ́n dìtẹ̀ Jésù, wọ́n dìtẹ̀ ànábì, ṣẹ́yìn nìkan lọ́ba tó máa kọ́kọ́ dìtẹ̀? Tá a bá bi bàbá mi Aláké, ṣáwọn kan wà tí wọ́n ní dìtẹ̀ wọn ni? Tá a bá kó gbogbo àwọn àgbàlagbà jọ tí wọ́n tún jẹ́ lọ́ba, tá a bá ní kí wọ́n máa wá sọ tẹnu wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dìtẹ̀ wọn ni wọ́n máa sọ. Ṣé wọ́n torí ẹ̀ pa wọn ni? Èèyàn kì í dájọ́ lọ́wọ́ ara ẹ̀. Eléyìí tẹ́ ẹ ṣe yìí, ọba Olórílẹ̀ Ifọ̀, ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó. Torí pé ẹ ti jẹ́ ọlọ́pàá rí nígbà kan. Ṣó túmọ̀ sí pé kẹ́ máa fi ipò yẹn máa halẹ̀ máwọn èèyàn nígbà tẹ́ ẹ ti dọba? Báwo nìlú ṣe wá fẹ́ tùbà? Báwo nìlú ṣe fẹ́ tùṣẹ́? Ọba Olórílẹ̀ Ifọ̀, tẹ́ ẹ mú baba oníbaba, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í fi ré alálẹ̀ Ifọ̀ tó yẹ kẹ́ ẹ fi tún ilẹ̀ Ifọ̀ ṣe. Èpè lẹ fi ń ṣẹ́ fún baba oníbaba. Ṣèlú gan máa tòrò, ṣèlú gan máa tùbà, ṣèlú máa tùṣẹ́. Ṣé alálẹ̀ Ifọ̀ ló ní kẹ́ máa ṣépè fún àwọn ọmọ Ifọ̀? Béèyàn bá tiẹ̀ fẹ́ trend nínú ayé, ṣé wà burúkú ló yẹ kó máa fi trend? Bàbá mi Aláké, àgbọ́ kẹ́ ẹ ṣépè fáwa tá à ń gbé Abẹ́òkúta rí. The paramount ruler fún gbogbo ọba àti nílé àti lóko, pàápàá jùlọ àwọn ọba àgbèríko Olórílẹ̀ Ifọ̀ òfìfọ̀ yìí. Bàbá, àfi kẹ́ ẹ dá sọ̀rọ̀ yìí. Bàbá, ẹ jọ̀ọ́ ẹ má wo ọ̀rọ̀ yìí níran. Àwọn ọba eléyìí fẹ́ máa bà àwọn ọba àgbèríko àtàwọn ọba ìlú mi, wọ́n fẹ́ máa bà wọ́n lójú jẹ́.
wọ́n ń fi alálẹ̀ tó yẹ kí wọ́n máa fi ṣàdúrà fún ìlú, wọ́n ń fi alálẹ̀ tó yẹ kí wọ́n máa fi ṣàdúrà fún gbogbo ọmọ ìlú, wọ́n wá ń fi alálẹ̀ ṣépè fún àwọn ọmọ ìlú. Báwo ni ìlú ṣe fẹ́ dàgbà? Báwo ni ìlọsíwájú ṣe fẹ́ bá lù? Ẹ wá ń lẹ́yìn ilẹ̀ lọ́lọ́pàá. Ó dàbí ẹ́ pé ẹ mọ̀ bí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ tó tóbi ni. Tẹ́ ẹ bá ní ọlọ́pàá tọ́lọ́pàá náà ní yín, ṣọ́lọ́pàá ní kẹ́ ẹ máa hùwà àbàjẹ́, ṣọ́lọ́pàá ní kẹ́ ẹ máa hùwà tí ò dáa. Ẹ wá ń sọ ẹ tún ń fìwà àbàjẹ́ yangàn. Ọba Olorile Ifọ̀, we are sorry for you. Ẹ dúró náà jẹ́ ń béèrè lọ́wọ́ yín, kí lọba yín fẹ́ gbà nínú kọ́mọ ìlú yín rọ lápá? Kí lẹ fẹ́ gbà nínú kọ́mọ ìlú yín rọ lẹ́sẹ̀? Kí lẹ fẹ́ gbà nínú kọ́mọ ìlú yín fọ́ lójú? Kí lẹ fẹ́ gbà nínú kọ́mọ ìlú yín kú kẹ́ẹ̀sín kẹ́nikẹ́ni má mọ̀? Ọba Olorile Ifọ̀, eléyìí tẹ́ fẹ́ fi trend nínú ọdún yìí ṣe nǹkan re. Eléyìí tẹ́ fẹ́ fi trend nínú ọdún yìí ṣe nǹkan gidi. Ó dàbí ẹ́ ń pé ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ rárá, ẹ mọ̀ òfin. Ẹ dúró ní sẹ́yìn mọ̀ bí àwọn ọ̀rọ̀ kàbìtì kan wà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ni. Ẹja mẹ́yọ kan nínú kúná àásín ẹnikẹ́ni ò ní mọ̀, nítorí pé ẹni tí ò bá ti bẹ̀rù ìjọba kò sí ohun tí irú ẹni bẹ́ẹ̀ ò ní lè ṣe. Tẹ́ẹ̀sì mọ̀ bí àwọn ìjọba máa gbọ́ sí ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Tẹ́ẹ̀sì mọ̀ bí àwọn ìjọba tiẹ̀ ti gbọ́ sí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ni. Tẹ́ẹ̀ mọ̀ ń pé paramount ruler aláké náà ti máa gbọ́ sí ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Àwọn ọba tí wọ́n ń ba ọba lójú jẹ́ ìkan lára wọn nìyí. Àwọn ọba tó ń dojú ti ọba ìkan nínú wọn nìyí. Àwọn ọba tó jẹ́ pé wọn kì í fi alálẹ̀ ṣàdúrà fún ìlú belenta sí ọmọ ìlú, wọ́n fi ń ṣépè fún ìlú ní ìkan nínú wọn nìyí. Àfi kéèyàn di ẹrù ẹ̀ pàápàá kó tètè kúrò nínú ìlú yẹn, torí pé àti rí ṣe àti rí ná àti rí lu ẹni tó bá sì ń gbé nínú ìlú Orílẹ̀ Ifọ̀ yẹn yóò kùn díẹ̀ káàtó fún ọba tó ń fi ọmọ ìlú ẹ̀ rèé, fún ọba tó ń fi ọmọ ìlú ẹ̀ ṣépè, fún ọba tí ò bìkítà kọ́mọ ìlú ẹ̀ kú dànù kí wọ́n sì sin kẹ́nikẹ́ni má mọ̀. Yorùbá sì ti parí ọ̀rọ̀ ru yín. Wọ́n lẹ́ni tó ṣàdúrà fún yàn lẹ́ẹ̀mẹrin táàrí sàmìsàmì àbí fìrìfìrì gbígbàdúrà bírú ẹni bẹ́ẹ̀ bá ṣépè ẹ pódòdì. Ìjọ́ wo lẹ ti ṣàdúrà fún ọmọ ìlú? Ìjọ́ wo lẹ ti ṣàdúrà fún ìlú? Àdúrà mélòó lẹ ṣe fún ìlú yín tó gbà? Ìwúre mélòó lẹ ṣe sínú ìlú yín tó farahàn pé ọba dẹ̀ ṣe ìwúre áńbèlè ń tàsé èpè? Àwọn alálẹ̀ tó yẹ kẹ́ ẹ fi tún ìlú ṣe òun lẹ fi ń ṣépè fọmọ ìlú, lẹ fi ń ṣépè nínú ìlú. Ẹ wá ń pé wọ́n dìtẹ̀ yín, ẹ̀ ń pé ọlọ́tẹ̀ ni wọ́n, ẹ̀ ń pé ọlọ́tẹ̀ ni wọ́n. Ṣẹ́yìn ni wọ́n máa kọ́kọ́ dìtẹ̀ ni. Ọba tọ́ọ̀gì ó tún kó àwọn tọ́ọ̀gì lẹ́yìn. Torí tẹ́ ìbá ṣe tọ́ọ̀gì ni ẹ ní máa sọ̀rọ̀ lọ́wọ́ kínú àwọn oníjàgídíjàgan àwọn bọ́ìsì yín náà kí wọ́n tún máa fọ́ bàbá oníbàbá létí. Ṣebí ìta rí lójú kámẹ́rà là ń sọ yìí? Ṣebí tí wọ́n gbé sáyé òun là ń sọ yìí? Ṣebí tí wọ́n post òun là ń sọ yìí? Láì ṣe pé ẹ mọ̀ pé wọ́n ń ṣe fídíò but ìwà pé màá ṣe tinú mi, ẹ mọ̀ pé máa ṣe tèmi á dáa ju tẹgbẹ́ mi lọ, ìṣekúṣe ní ọ̀padà gbẹ̀yìn ẹ̀. Ẹ ti ṣe tinú yín, àwọn ọmọ aráyé ti ń bá yín gbé káàkiri, wọ́n ti ń bá yín fẹ́ lójú. Ọba Olorile Ifọ̀, báwo ni ó ti rí lára tiyín náà? Kágbàríjọpọ̀ àwọn èèyàn náà máa wá sọ pé wọ́n ń fi alálẹ̀ Nàìjíríà ṣépè fún yín. Ṣé bẹ́ẹ̀ lẹ̀yin náà sọ̀rọ̀ èèyàn láì dárí ni? Ṣé bẹ́ẹ̀ lẹ̀ dìtẹ̀ èèyàn rí ni? Ní tí ẹ ṣe ń bojú ẹ̀yin ọba kọ̀ọ̀kan jẹ́ náà nìyẹn. Irú tí wọ́n ṣe fún ọba abìkan ló yẹ kí wọ́n ṣe fún yín. Káwọn ọmọ oró kó pankẹ́rẹ́ wọlé lọ́tún kí wọ́n kó pankẹ́rẹ́ wọlé lósì, kí wọ́n lù yín níwájú lù yín lẹ́yìn bí aṣọ òfì.